àwọn lè gbà láti pè pàápàá jùlọ bí ẹ bá ti ṣe máa ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, ẹ̀yà yòówù èèyàn lè jẹ́, ìran yòówù èèyàn lè jẹ́, ìlú yòówù èèyàn lè máa gbé, a pè wá lọ sídìí ká ṣẹ̀sìn òdodo eléyìí tó Olúwa Ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ pípò náà lẹ̀sìn tó wọ́n gbà. Inna ad-dina 'inda Allahi al-Islam. Ẹ̀sìn lọ́dọ̀ Allah náà ní Islam. Olúwa Ẹlẹ́dàá tó sọ pé wa man yabtaghi ghayra al-Islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. Ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó yàtọ̀ sí Islam tó fi ṣẹ̀sìn, Allah kò ní gbà lọ́dọ̀ rẹ̀, yóò sì jọ́kan nínú àwọn tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ngàn qiyamah. Ká máa fi ti pé Yorùbá làwa, ilẹ̀ Yorùbá là ń gbé, ká máa fi ṣèkẹ́wọ́ láti fi máa wá àwáwí eléyìí tí a lè fi máa jìnnà sáti ṣẹ̀sìn Islam, ojú ọ̀nà àwọn ẹni tó fẹ́ ṣoríire ni. Nítorí pé àbá jẹ́ Yorùbá, àbá jẹ́ Ìgbò, àbá jẹ́ Haúsá, àbá jẹ́ Sábárúmá, àbá jẹ́ Kòtòkòlí, Olúwa Ẹlẹ́dàá ló dá wa, ó sì máa bọ́ ń ṣe dá wa, ó sì máa ń tó ń ṣe níwà tá a máa hù, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní kí gbogbo ó ṣe Islam. Èmi tí wàá mọ Islam, wọ́n á fẹ́ pe ẹni tí ó mọ̀, màá jẹ́ ẹni tó ṣe wípé màá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ màá fi pè wọ́n. Nítorí pé Fìràhùn olórí ibú ńlá ni láyé ìgbà rẹ̀, olórí ibú ńlá gidigidi nù. Ànábì Musa alayhi salam ó sì jẹ́ ẹni tó súnmọ́ Allah jù láyé ìgbà tiẹ̀. Ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá wa, ìgbà tó rán Ànábì Musa àti Ànábì Harun tó rán wọn sí Fìràhùn, Olúwa ní faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha. Tẹ́ bá dọ́dọ̀ Fìràhùn, ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ bá sọ, báyọ̀ yóò jẹ́ rántí Allah, báyọ̀ yóò jẹ́ bẹ̀rù rẹ̀. A gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé a kàn lé kókó ní líle kókó tí ò nítumọ̀ nígbà tí a fẹ́ pe àwọn èèyàn lọ sí díẹ̀ sí. Tẹ́mọ̀ pẹ́ sèyún wọn à máa ṣe iná lọ́fà la fi fẹ́ pe wọn lọ sídìí rẹ̀. Nǹkan téèyàn ò ṣe tá a fẹ́ pe lọ sídìí rẹ̀, àwa tá a fẹ́ pe lọ sídìí rẹ̀, a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pè é. A sì tún máa bẹ Allah pé ya Rabb, ní tí mò ń pe lágbájá yìí lọ sídìí rẹ̀ jọ gbọ́yé sì ṣe ń rọrùn fún láti tẹ̀lé. Nítorí pé ẹni tí bá ń pè yẹn lọ sídìí ẹ̀sìn, ó gbọ́dọ̀ láàánú ẹni tí ń pè wọn. Tá a bá ti láàánú wọn, kò yẹ kó jẹ́ pàwọ́ la máa pè wọn. Olúwa sọ nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní fabima rahmatin min Allahi linta lahu walau kunta faddan ghalidha al-qalbi lanfaddu min hawlik. Ìkẹ́ Olúwa tó Olúwa ṣe fún ọ ló jẹ́ kó lẹ̀ fún wa. Tó bá lọ jẹ́ òkúròrò ní aláyàkókò nàkí, gbogbo wọn sákò lọ́dọ̀ rẹ̀, gbogbo wọn bá sákò lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ká tó wá pa wà kóróntù. Torí ẹ̀ ẹni tá a fẹ́ pè sí díẹ̀ sìn Allah, á jẹ́ ká hàn wá kọ́lẹ̀, àmọ́ hàn wá lẹ̀ a sì fẹ́ lẹ̀ ẹgbẹ́ wa fún. Kò túmọ̀ sí ká máa fi pó bọ́yọ, kò túmọ̀ sí ká máa parọ́, kò túmọ̀ sí ká máa kẹ́ wọ́n rán wa níṣẹ́ ẹrú ni tọmọ láfi jẹ́. Olúwa ò fi iṣẹ́ ẹrú kan rán, iṣẹ́ òdodo ló fi rán. Ó ní kó pè wọ́n lọ sí díẹ̀ sìn òdodo. Tó bá ti pè wọ́n lọ sí díẹ̀ sìn òdodo, tí ẹ ní kó pè wọ́n àmọ́ pẹ̀lú ahọ́n tó lẹ̀, fi gbígbà àtàìgbálẹ̀ filẹ̀ fún Allah. Torí tó lówó bá fẹ́ kọ́ mọ̀nà tẹ́lẹ̀ náà kò bùkátà rẹ̀. So ṣùgbọ́n wọ látàrí pò pé wọ́n fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀ ni. Torí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Á pè wọ́n lọ sí ẹ̀sìn òdodo, á sì sọ òdodo fún wa. Ní tí èèyàn ṣe tí ọ̀dà ẹ̀ sọ pé kódà. Ìdí tí ò sì fi dáa nù. Kí wọ́n á ní tọ́da nǹkan báyìí àti nǹkan báyìí, ẹ fi yókù lẹ̀ fún Allah. Tó bá wù Allah kó gbọ́ kó gbà, yó gbọ́ yó gbà. Tí ó bá sì wù kó gbọ́ kó gbà, ìwọ kọ́ ló tú láṣì rẹ̀. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. Wọ́n á ní kádàkùn ká bá àwọn ọmọ ìyá wa lóbìnrin sọ̀rọ̀, torí pé àwọn tá a rí pé wọ́n bá dọ̀rẹ̀ tí wọ́n mú wọn lọ́rẹ̀ láwọn ọkùnrin ọ̀nà làwọn tí ì ṣe mùsùlùmí àtàwọn olè, àwọn yahoo olè làwọn ilé yẹn, wọ́n láwọn ni wọ́n bá dọ̀rẹ̀. Mùsùlùmí ló yẹ kí wọ́n mùsùlùmí kọ́ fẹ́ lọ́kọ, kìí ṣe pé kọ́ bá dọ̀rẹ̀ o. Islam ọ̀fà yìí lẹ̀kẹ́ máa múra yín lọ́rẹ̀ ọkùnrin àti obìnrin pé kí ni níjọ́ padà kẹ́yìn rẹ̀ náà ní zina. Ọkùnrin ìníkọ́ fẹ́ mùsùlùmí oníkọ́ fẹ́ lọ́kọ. Bákan náà ìwọ ọkùnrin mùsùlùmí náà
obìnrin mùsùlùmá bíi rẹ òun náà ní kó fẹ́ níyàwó pàápàá jùlọ àwọn ẹni tó bá ti rápẹrẹ lára wọn pé wọ́n ṣẹ̀sìn, nítorí pé ẹni tó lẹ́sìn ilẹ̀ yẹn máa fẹ́ téèyàn mófo. téèyàn bá fẹ́ obìnrin tó lẹ́sìn èèyàn jẹ́ pé kò mófo. téèyàn bá fẹ́ obìnrin torí pọ́kàn rẹ̀ wà lásán, téèyàn bá fẹ́ torí nǹkan míì téèyàn rí lára rẹ̀ lásán, yóò padà já sí pòfo lèèyàn mú. obìnrin tó lẹ́sìn ní kẹ́ fẹ́, ọkùnrin tó sì lẹ́sìn ìnẹkẹ́yìn obìnrin náà kẹ́ fẹ́, kìí ṣe pé kẹ́ mú lọ́rẹ̀. Islam ò gbà pé kẹ́ máa múra yín lọ́rẹ̀. ẹ fẹ́ ọkọ àwọn náà ó sì fẹ́ yàwó, ẹ fẹ́ ọkọ àwọn náà ó sì fẹ́ yàwó, torí di eléyìí kìí ṣe pé máa múra yín lọ́rẹ̀. wọ́n lẹ́ni tí máa ń ro ẹni tó fi mọ́tò tàbí máṣíìnì tó fi gbá ewúrẹ́, tẹ́lẹ̀ ewúrẹ́ náà sì yọjú, wọ́n wá sọ pé kó máa lọ, òun yááfì. wọ́n á ní sí nǹkan kan bẹ tó tún yẹ kó ṣe lẹ́yìn pé ewúrẹ́ ti lóun yááfì, ó ti parí náà nù. tẹ́bọ̀n ló ní nǹkan rẹ̀ ó sì lóun yááfì, ó ti tó. ó dàgbà sí pẹ́nu lásán ló fi yááfì kò dọ́kàn rẹ̀ kọ̀ọ̀kan wá, ní tó hàn lÓlúwa ní káwọ́ fi ṣiṣẹ́. tó bá sì dijọ́ gbé nàlùkìyàmà tí ó bá jẹ́ pé ọba yááfì dọ́kàn rẹ̀, Olúwa ò ní bi ọ́ léèrè, nítorí pé ó ní í ṣe pẹ̀lú owó, ó sì fẹ́nu ara rẹ̀ sọ pé òun yááfì, ó ti parí náà nù. lẹ́yìn ìjẹ́bù sí ìjà fi tí wọn náà bá ní ìmánì tó sọ pé yóò ti kan orí Olúwa rẹ̀ mánú. irọ́ lásán, ó bùkátà gbogbo ìlànà dákun máa lọ tí pàtí èsì pé wọn náà máa mọ̀ gbà léwúrẹ́. lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ wọ́n lẹ́ni tí máa ń ro aburú sí àwọn ọmọ rẹ̀ ń gbogbo gbà, ó dájú pé èèyàn abú ni. ẹni tí máa ń ro aburú sáwọn ọmọ rẹ̀ ń gbogbo gbà èèyàn abú ni, torí pé kò sẹ́ni tó súnmọ́ ẹ̀mí òbí tó tó ọmọ. wọ́n ní lábẹ́ òfin àwọn ọmọ yín àwọn ni wọ́n súnmọ́ yín jù. ọmọ súnmọ́ yín ju bàbá yín lọ, ọmọ yín súnmọ́ yín ju ìyá yín lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tó lọ wá fẹ́ ṣàlàyé òfin tó tọrọ má bá ṣe pín ogún, ọ̀rọ̀ àwọn ọmọ lọ́kọ́kọ́ sọ. torí ẹ̀ kéèyàn máa ro aburú sọ́mọ, ipa burú ọ̀ṣẹlẹ̀ sí, àrélù kan ṣẹlẹ̀ sí, àjálù kan yọ jálù, ọmọ òun yóò fìdí rẹmi nínú ìdánwò, gbogbo tí gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń wá àwọn ní ó rí, òun ò ní rí. òbí burúkú nù. ó yẹ kó máa ṣàdúà gan lóru àti lọ́sàn rẹ̀ pé kí Allah jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sáwọn ọmọ, ó sì yí èròkèrò tó wà lọ́kàn sáwọn ọmọ kọ́bọ̀ ń yí padà sí dáadáa. ọmọ wa ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀. kódà tẹ́ bá rí tóbi ń lu ọmọ tí ń bọ́ ọmọ wí, kìí ṣe torí ìkórìíra, ìfẹ́ wípé ń fẹ́ kó dáa ju bí òun ti ṣe ń rí lọ, iná lọ́fà ti fi ń bá wí. torí délé tó bá pa ṣètọ́nì ní bá ń gbérú ìròyìn wá, tẹ́ ń bá ti ń ṣàdúà, Allah bá ń gbé kú ọ. dáadáa lẹ́wàá máa túláàsì ara yín rò sáwọn ọmọ yín. pàtẹ́wọ̀n ń ro aburú sọ́mọ, ẹ gbọ́dọ̀ jọ jáde gbẹnu yín o, ẹ gbọ́dọ̀ sọ fún ìyàwó yín pé mo sì máa ro nǹkan báyìí sáwọn ọmọ yìí o, ẹ sì gbọ́dọ̀ sọ fáwọn ọmọ náà pé ìtumọ̀ kúkú rò pé ó ṣẹlẹ̀ sí aburú náà ni, ẹ gbọ́dọ̀ sọ láyé. torí pé lópin ìgbà tó bá pé nu yín lọ́wọ́ ó sì ṣẹpẹrẹ, ẹ mọ̀ á ṣàdúà kó ló máa fi dáadáa sẹ́mi yín lórí àwọn ọmọ yín. wọ́n láwọn gbọ́ pé ìgbà tá a ní rọ̀ọ̀dà èèyàn lè parọ́ láti ṣàtúnṣe. bẹ́ẹ̀ ni irọ́ mẹ́ta wà tí òfin ẹ̀sìn Islam tó fàyè gbà wá pa lè pa. alákọ̀ọ́kọ́ náà ni irọ́ tọ́kọ pa fún yàwó àbí tí ìyàwó pa fọ́kọ. Islam gbà pípọ́kọ lè parọ́ fún yàwó, ìyàwó sì lè parọ́ fọ́kọ, nítorí pé tí kò bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì ilé wọn dàrú tí ò ní gbà túnṣe. aláwòónú má lọ́pọ̀lọpọ̀ obìnrin ó lè sọ pé kó ra adìẹ wálé tẹ́lẹ̀ ti jáde tọ́dún méjì, wọ́n sì máa ń tọ́ wọn pé adìẹ kan nísìnyí ó lé 50,000, ìwọ ò ní 5,000. ó ti wá ń tẹnumọ́ adìẹ gbogbo pọ̀nmọ́ tó ń rà wálé, ẹran tó ń rà wálé kọ̀ọ̀ká. wọ́n á sọ pé inshallah ọ̀tún láti ń bọ̀ yìí wàá rí adìẹ, inshallah ọ̀tún ládé kọ̀ọ̀rá adìẹ. sọmọ tí mo ní kó gbádìẹ wálé ògbé wá ni mo rò pé yé bóyá ọmọ tayọ lé ni. so pẹ̀lú báwọn ilé yẹn ọmọ gbá láàfíà, ilé yẹn ọmọ gbá láàfíà.
ìyàwó náà lè parọ́ fọ́kọ Islam gbà bẹ́ẹ̀ bí kò gba 10,000 lọ́dọ̀ rẹ̀ pé àwọn fi ra nǹkan ọbẹ̀ 7,000 lọ́nà ọ̀dà 3 àpò wọn léèrè lóbìnrin jẹ́ bọ̀ ọjà ọbẹ̀ so ọmọ náà máa lé koko bàbá lé koko pé kò burú àtàná lè fi gbogbo ẹ̀rà kò burú torí kí lẹ́yìn kó lè máa gbá àlàáfíà. ẹlẹ́kejì wọn náà ní ká parọ́ láti ṣàtúnṣe ẹni méjì ń jà wọn fẹ́ kíjọ tán wọn á lọ bẹ́ẹ̀ nìkan náà méjèèjì pé ẹnì kejì lọ́rùn ó lóun ti gba àṣìṣe òun láṣìṣe òun sì fẹ́ kó forí jùn kíjà yọ tán ọ̀ràn o àmọ́ kó tó di pé yóò tù ó tún ti sáré lọ bẹ́ẹ̀ nìkejì náà eléyìí náà ní bẹ̀ ọ́ ipò tí màá dáhùn láì dá kájẹ́ kíjà yọ tán oníkálukú wọn ẹ mọ̀ pé wọ́n máa wọ́nà láti pàdé ara wọn nísìn kí wọ́n dì mọ́ra wọn kí wọ́n yọnu síra wọn pé kọ́ tán kó sì tán náà ni tó lè parú rọ́bà. irọ́ ẹlẹ́kẹta òun náà ní lójú ogun torí pé òfin ṣẹ̀ríà sọ pé alḥarbu khuda ète lógún tó o bá máyà tàn jẹ ò lè borí ogun torí di eléyìí ẹ lè parọ́ lójú ogun kẹ́ fi borí ọ̀tá nísìnyí bí kọjá pé àwọn ọ̀tá yín àwọn ń wò pé ẹ̀jú 15 lọ lóòótọ́ gbogbo yín náà ju 100 lọ ẹ wá sálábàápàdé ọ̀tá kan níbi táyìn tí ń wó mi tẹ́ mu ọ̀tá náà ń wó mi tí ó mu lọ́ni inú àwọn ta ni wọ́n sọ pé inú àwọn tí wọ́n náà jọ́kan nù wọn lèmi náà so sẹ́mọ̀ pé ìwé sọ̀kan nù ọ̀tá òun náà sì sọ̀kan nínú àwa so ọwọ́n ń rìfà sí pé inú àwọn tí wọ́n jọ́kan nù wọn lèmi náà jọ́kan nù wọn mélòó tiẹ̀ làwọn tá a fẹ́ bá jà wọ́n tó 10,000 sẹ́wọ̀n kó àjọ 100 lọ kí lẹ ti kó sí wọn lọ́kàn jìnnìjìnnì kò burú lábẹ́ òfin ṣẹ̀ríà kẹ kó jìnnìjìnnì bọ́ tábà látàrí pé parọ́ torí pé apá àwọn òní káyín tó ti fẹ́ ṣe 100 pé ọwọ́ àwọn tá a rí la rí o wọ́n ní wọ́n tó 10,000 o àwọn míì tún ṣe kí ni wọ́n ń bọ̀ tó lẹ́yìn làwọn èèyàn mẹ́ta àwa lè lò ó ká máa parọ́ ń bomi o wá pé rọ súnà ọwọ́ àyè mẹ́ta yìí péré iná ní ṣẹ̀rí àgbà kò ti lè parọ́ òun náà tí ó bá sọ́nà àbáyọ jùrọ̀ lọ àmọ́ náà àbáyọ wà mọ́ parọ́ torí ẹ̀ mọ́ fi kọ́ra rẹ pé yọ́rọ́ lọ́mọ pa fún ìyàwó rẹ̀ ń jojúmọ́ torí pé àti rọ́kọ àti ìyàwó ti ń jà tí wọ́n ní kí ìyàwó rojọ́ nǹkan tó sọ ni pé wọ́n máa parọ́ ó sì mú mi kórìíra wọn tí ó bá sọ pé súnà gbà pa máa parọ́ fún ìyàwó ṣé jojúmọ́ náà ló náà ní kó máa parọ́ ni kì í ṣe jojúmọ́ nítorí pé ọ̀sọ̀rọ̀ 10 abá pé 9 àbọ̀ rẹ̀ irọ́ ni sẹ́mi pé ń gbọ́ báyà ìyàwó padà kórìíra rẹ̀ kò sí tí wọ́n bá sọ tí ó fẹ́ràn rẹ̀ mọ́ torí ẹ̀ tó bá jẹ́ pé kò sọ́nà àbáyọ jùrọ̀ lọ láyé mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ àbí Allah azza wa jal tẹ́ni tí Allah fi ṣe sábàbí tàbí wá bí Olúwa kó bá san wọ́n lẹ́san rẹ̀ Olúwa ẹlẹ́dàá kó bá wọn náà gbọ́ bùkátà wọn kó ràn wọ́n lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.